Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ̀yin èèyàn kan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ó tojú sú bí o nítorí pé update tá à ń gbọ́ ò ní pé àwọn tó kú wọ́n lé ní 30 o. Nǹkan tá a gbọ́ nìyẹn, wọ́n ní àwọn jàǹdùkú yìí wọ́n náà ṣe àwọn èèyàn léṣe gan. Ṣùgbọ́n bàbá Kabiyesi bínú, wọ́n sọ̀rọ̀ sí bàbá Erin ńlá wípé bàbá Erin ńlá fi nǹkan falẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olórí, wípé ìgbà tó yẹ kí bàbá Erin ńlá gbé ìgbésẹ̀, wípé bàbá Erin ńlá ò gbé ìgbésẹ̀, wípé ṣe ni bàbá Erin ńlá ń ro ti ipò wọn. Wọ́n ní kán wo ìtìjú àti gbogbo ẹ̀gbin tó ṣẹlẹ̀ ní Ìbàdàn, wípé báwo ni odindi ọba aládé á ṣe fẹ́ ṣe nǹkan táwọn jàǹdùkú á máa lọ bẹ̀. Wípé Kábíyèsí ò provide enough security. Wípé Kábíyèsí ò provide enough security. Tó bá jẹ́ pé àwọn ọlọ́pàá náà kó sí gbogbo bẹ̀ yẹn, wọn ò ní lè wọbẹ̀. Wọn ò ní lè wọbẹ̀. Ẹ̀yin èèyàn wa, Kábíyèsí kàn fi ojú wò pé ṣe bí eré ọmọdé náà ló ń ṣe ń bẹ̀. Wọn ò dẹ̀ mọ̀ wípé àwọn tí wọ́n kó sínú pálàsì wọ́n ní another agenda. Ibi tó ti yẹ kọ́kọ́ fura ni ibi tí ẹrù tírélà méjì tó ti pòórá. Ibẹ̀ yẹn ló ti yẹ kọ́kọ́ fura. Ẹrù tírélà Queen Naomi èyí tó fẹ́ ó pòórá. Wọ́n ẹ̀ṣẹ̀ lọ ń wá bí wọ́n ṣe máa ra ẹrù mi kó tó wá di pé àwọn jàǹdùkú tún wá ba ọjọ́ yẹn jẹ́. Ẹ̀yin èèyàn, wọ́n ní bàbá Kábíyèsí ló kọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún Queen Naomi o. Wọ́n ní bàbá Kábíyèsí ní ẹni tí ọ̀rọ̀ yìí bá ṣílé lórí nínú àwọn olórí yẹn, wọ́n ló di gbére nìyẹn o. Ní agbára Ọlọ́run, àṣírí onítọ̀ máa tú. Orí àwọn ọmọ tán fìyà jẹ tí wọ́n jẹ́ kí wọ́n gba ẹ̀bùn wọn, tí wọ́n pa, tí wọ́n rán lọ sí ọ̀run àpàpàǹdodo, á fìyà jẹ àwọn tó ṣe iṣẹ́ bíi. Àṣírí wọn máa tú báyìí. Àṣírí wọn máa tú báyìí nítorí ìkà ni ẹni tó ṣiṣẹ́ ibi ìkà ni. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀. Mo wá gbọ́ táwọn èèyàn kan ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ rádaràda nípa Queen Naomi. Wípé kí ló dé tán ń ṣe event, kí ló dé tán ń ṣe funfair, kò yẹ kán ṣe funfair, kò yẹ kán ṣe funfair, kí ló wá yẹ kán ṣe. Kò sí nǹkan téèyàn lè ṣe láyé téèyàn lè tẹ́ ẹ̀yin aráyé lọ́rùn. Kò sí nǹkan téèyàn lè ṣe téèyàn lè tẹ́ ẹ̀yin lọ́rùn. Kò yẹ kán ṣe funfair. Ṣé ẹ tó wá fẹ́ sọ pé Queen Naomi fẹ́ kówó jẹ ní báyìí o? Queen Naomi tó jẹ́ pé wọ́n ná owó wọn fáwọn èèyàn, wọ́n rán àwọn èèyàn lọ sí school, wọ́n ń fún wọn ní scholarship àwọn ọmọ kéékèèké, wọ́n ń ra ìwé fún wọn, wọ́n ń sanwó school wọn. Ẹ rí yẹn sọ. Ọ̀tọ̀ ni nǹkan tó yẹ kẹ́ ẹ sọ, ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ. Ẹ wá ń sọ wípé Queen Naomi kò yẹ kán ṣe funfair, kò yẹ kán ṣe funfair fáwọn ọmọ yẹn, wọ́n fẹ́ kówó jẹ ni. Ọ̀rọ̀ rádaràda nìyẹn jọ. Ọ̀rọ̀ rádaràda. Ṣé Queen Naomi need owó anybody ṣá? Because she's blessed, she have enough money. Àwọn tó fẹ́ ràn lọ́wọ́, wọn ò jẹ́ kán ran àwọn ẹni yẹn lọ́wọ́. Wọ́n dí gbogbo ọ̀nà yẹn. Nǹkan tá bá mọ̀ ẹ má máa jẹ́ ká sọ ọ́. Nǹkan tá bá mọ̀ ẹ má máa jẹ́ ká sọ. Èmi mọ̀ pé Ọlọ́run máa fi ojú àwọn aṣebi yẹn hàn. Wọ́n ní parọ́pò bínú gan lórí ọ̀rọ̀ yìí. Wípé wọ́n dẹ̀ sọ fún bàbá Erin ńlá. Wípé bàbá Erin ńlá ló fa gbogbo ọ̀rọ̀ yìí. Wọ́n tún wá máa sọ̀rọ̀, wọ́n máa ní S-coin.
ṣé kábíyèsí sọ fún yín pé òun ti divorce Queen Naomi lẹ fi ń pe Queen Naomi ní ex-queen? Mo dẹ̀ mọ̀ pé àwọn àǹtí wa yìí àwọn náà ń rán àwọn alásọdùn tí wo ti ẹni alásọbàjẹ́ àwọn rán wọn níṣẹ́ rádaràda kán máa pe Queen Naomi ní ex-queen. Ex-queen lèyìn ó dẹ̀ ṣì wà nílé ọkọ ẹ̀. Ẹ̀rí pójú tìyìn. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Bí a ṣe gbọ́ nìyẹn tán ní parọ́pò sọ wípé kí kábíyèsí gbé ìgbésẹ̀ lórí àti mú àwọn ọ̀daràn yìí. Wípé gbogbo nǹkan tó bá gbà òun ni kí kábíyèsí ṣe láti rí i pé àwọn mú wọn. Wípé anybody tí ọ̀rọ̀ yìí bá dẹ̀ ṣì mọ́ lórí ẹni yẹn igbó rere ni. Igbó rere ni ọ̀rọ̀ ẹni yẹn máa jẹ́. Wípé nítorí Queen Naomi ò ṣe èèyàn kankan. Wípé àwọn fẹ́ Queen Naomi ní ọkà ni. Wípé ìyàwó alálùbáríkà ni Queen Naomi. Àti ọjọ́ tí kábíyèsí ti fẹ́ wọn, wọn ò gbọ́ kábíyèsí lẹ́nu rí. Wọn ò gbọ́ fámílì kankan lẹ́nu. Wọ́n ṣojúṣe wọn gẹ́gẹ́ bí ìyàwó. Pé why tó wá jẹ́ pé wọ́n ní jẹ́ kí Queen Naomi ní ìsinmi. Pé that is too much. Kọ́tà gbọ́ nìyẹn tán ní parọ́pò sọ allegedly. Ẹ̀yin èèyàn lè mímọ̀ pé Ọlọ́run á mú gbogbo àwọn ọ̀daràn yìí. A dẹ̀ máa rí ibi tí ọ̀rọ̀ yẹn sì jẹ wá ní agbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Bí ọdún yìí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ December yìí kò ní dìwà mẹ́rùn lọ o. Láyọ̀ àtàláfíà lèmi àfi tí yín láti jọ máa rí ọdún 2025 tó ń kanlẹ̀kùn yìí. Ẹ̀yin èèyàn lè à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́ lọ́wọ́ yín o. Ní agbára Ọlọ́run bí December yìí ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kò ní dìwà mẹ́rù lọ. Láyọ̀ àtàláfíà lèmi àti yín àti fìjọ máa wọ ọdún 2025 tó ń kanlẹ̀kùn yìí. Please share this video, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.